Aláròyé máa wí o. Bí ADC bá fa olóṣèlú tó lórúkọ kalẹ̀, èyí lohun tó máa ṣẹlẹ̀ sí ààrẹ Tinubu ní 2027. Udenta. Ní báyìí ọ̀kan lára àwọn ògbóǹtarìgì nínú àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí dáadáa, Udenta ti sojú abẹ níkò wípé bí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC bá lè fa olóṣèlú gidi tó jẹ́ ẹ̀yà Yorùbá tàbí Ìgbò tó lórúkọ dáadáa láàrin ìlú sílẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí, kí wọ́n sì tún fa olóṣèlú gidi kan lókè ọya sílẹ̀ lásìkò ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí, wọ́n máa gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu ni. Ó ní olóṣèlú tó lórúkọ gidi bíi Peter Obi àti ẹnìkan láti òkè ọya lè gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu nítorí wípé ìjọba Tinubu ti sú àwọn ará ìlú, pàápàá jùlọ bí nǹkan ṣe rí lásìkò yìí. Ọjọ́ Àìkú Sunday, ọjọ́ 18 oṣù kẹrin ọdún yìí ló sọ̀rọ̀ ohun di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ohun tó máa ṣẹlẹ̀ lásìkò ìbò tó ń bọ̀ lọ́nà yìí. Ó ní kò sẹ́ni tí kò mọ̀ wípé nǹkan kò fararọ lórílẹ̀‐èdè Nàìjíríà, nǹkan le koko fáwọn ará ìlú ni. Bẹ́ẹ̀ bí wọ́n bá rí ìjọba míì tí wọ́n gbàgbọ́ wípé ó lè ṣe é, wọ́n á dìbò fún wọn ni. Bí ẹgbẹ́ òṣèlú ADC bá lè fa Peter Obi sílẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ orílẹ̀‐èdè yìí lórúkọ ẹgbẹ́ òṣèlú wọn, kí wọ́n sì tún wá olóṣèlú gidi kan lókè ọya tó máa ṣe igbákejì rẹ̀, wọ́n máa gbàjọba lọ́wọ́ ààrẹ Tinubu ni. Kò sẹ́ni tí kò mọ̀ pé Peter Obi ní èrò rẹpẹtẹ lẹ́yìn nílẹ̀ Ìgbò àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Bákan náà làwọn ará òkè ọya kò ní kúrò lẹ́yìn àwọn èèyàn tiwọn. Wọ́n máa fẹ́ dìbò fún olóṣèlú gidi tó jẹ́ ẹ̀yà Haúsá lásìkò ìbò náà ni. Bẹ́ẹ̀ lójú ìwòye tèmi o, màá sọ wípé kò tún sí olóṣèlú míì tó lórúkọ ju Peter Obi lọ nílẹ̀ Ìgbò àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá lásìkò yìí. Ibi gbogbo ni wọ́n ti nífẹ̀ẹ́ sí i. Kò sóhun méjì tó fà á táwọn ará ìlú ṣe máa fìbò wọn gbé olóṣèlú gidi míì wọlé lásìkò ìbò 2027 ju wípé wọ́n ti rí wípé ìjọba tó wà lóde yìí kò lè yanjú ìṣòro àwọn rárá. Nǹkan kò lọ déédéé láàrin ìlú nípa ètò ààbò, bẹ́ẹ̀ ni ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí dẹnu kọlẹ̀ pátápátá ni. Iná mọ̀nàmọ́ná kò dáa rárá. Bẹ́ẹ̀ ààrẹ Tinubu ṣèpolongo wípé ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná náà jẹ́ ohun kan gbòógì tíjọba òun máa gbajúmọ̀ bí òun bá dépò àṣẹ ọ̀hún. Gbogbo nǹkan mèremère gbogbo tí ààrẹ ṣèlérí fáwọn ará ìlú ni kò wá sí ìmúṣẹ rárá. Ẹ̀tàn ló fi bọ́ sípò ọ̀hún lọ́dún 2023. Bí nǹkan ti ṣe rí yìí, bí ẹgbẹ́ òṣèlú ADC bá lè fa Obi láti ilẹ̀ Ìgbò àti olóṣèlú gidi kan láti ilẹ̀ Haúsá kalẹ̀ lásìkò ìbò ọdún 2027, wọ́n máa gbàjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí ni. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí.